Sunday Igboho ẹ̀yin àti Aare Gani Adams ẹ dákun torí Ọlọ́run tẹ́ ẹ bá ní help ẹ jẹ́ ká ní ìsinmi lórí nẹ́ẹ̀tì tẹ́ ẹ bá ní help ẹ jẹ́ ká ní ìsinmi lórí nẹ́ẹ̀tì látijọ́ àti mọ̀ yín tẹ́mi mọ̀ ìpẹ́ yes báyìí lẹ́ ń ṣe báyìí lẹ́ ń ṣe àìtí ìrí bí Fúlàní mẹ́wàá lẹ kójọ la rí ni ìpẹ́ ẹ̀mú títí láti bí ọdún mẹ́rin ẹ jàjàjàjàjàjà ẹ gbéra yín lọ kóòtù dánwò kí ló dé wọ́n fi ṣe wà ní ìpẹ́ yìí tẹ́ ẹ bá tiẹ̀ lẹ́fẹ́ lákíkanjú kẹ́ẹ̀kún kọjú ìjà síra yín gbọ́ bá jẹ́ pé tẹ́lẹ̀ yìí bá sọ ẹ̀ gbà mọ́ra títọ̀ ń bá sọ ẹ̀yin náà ní mojú ẹni tó yẹ kẹ́ ẹ jókòó kẹ́ ẹ bá sọ̀rọ̀ wọ́n wá ń dà yín boríborí wọ́n wá ń dà yín boríborí ẹjọ́ la rí aṣọ funfun lékeleke ẹ wá ń lọ pátí tọ́ba wí ẹ̀ mọ̀ gbọ́ ẹ kíjọba ó sọ̀rọ̀ ìgbà mélòó la fi máa bọ́ aṣọ funfun dànù àwa kẹ́ ẹ bọ́ dànù ẹ perform ẹ jọ̀ọ́ nígbà tí àwa fi wáṣẹ́ nílẹ̀ yìí nílùú ìgan tẹ́ ẹ bá fẹ́ ṣiṣẹ́ tí tẹ́ ẹ fi mọ̀ pé ẹ máa gba òmìnira pé iṣẹ́ yẹ ẹ̀ ní lọ àwọn gbé kọ́ńtíráàtì fún yín ṣé bẹ́ẹ̀ ti wọ̀ ná wọn ò ní tí ì jòun tẹ oṣù kan lásán ní ìsìn oṣù mẹ́fà lẹ́ẹ̀kọ́kọ́ ṣiṣẹ́ oṣù méjì mi wà gan ẹ̀ ní gbowó ní kọ́ńpìnì mi ó yá ṣe lérò pé àìkàwé wa á jáde lọ èmi sì mọ̀ pé bí olóyè Sunday Igboho bó ṣe dúró sí Germany ó ti rí oríṣiríṣi kẹ́ẹ̀sì kúkú wà nílùú èbó ó wá pè wájú bẹ́ẹ̀ ṣe wà nílé táàrí àǹfààní kankan tẹ́ ẹ ṣe fún wa torí tá a bá yí sí gbogbo tẹ́yìn méjèèjì dálẹ̀ fún wa nílẹ̀ Yorùbá ẹ̀sán ẹ̀ là ń kàyè tó rà rere èyí tá a bá sọ pé ìṣẹ̀lẹ̀ ta wá lólobó àárín tá a lè fi sọ bẹ́ẹ̀ àárí ẹni tó bá rí kó gbé jáde ká fojú yẹ̀ wò bóyá lóòótọ́ ni bíbélì ni kí ló dé bẹ́ẹ̀ ṣe rí Gumi tó wà láàrin yìí wọ́n tún ti ń gbé àwọn ọmọ mi dìde tí wọ́n ti tóbìnrin èyí tí ò bá lọ́kọ fẹ́ tí ò ṣe kan wọ́n sì jù sínú iṣẹ́ kó máa lọ practice àmì àwọn òwò lẹ kó jọ ten practice fún wọn àwọn òwò lẹ ní nǹkan gbòókìrè ẹ̀yin náà ń dúlé nílùú èbó ẹ̀ ń du shopping mall Áfíríkà ẹ̀ ń du ìyàwó tó fìtì yín lẹ́gbẹ̀ẹ́ kí ló dé ilé ayé ilé asán ó yá ni bàbá yìí lọ ó kúkú gbóná èmi dẹ̀ mọ̀ pé Ọlọ́run ẹlẹ́dà yóò tẹ̀ sáfẹ́fẹ́ rí kódà kó jábọ̀ rìṣà mùsùlùmí pọ́nbélé ni mí ẹ má dá sọ́rọ̀ ẹ̀sìn ẹ jẹ́ káwọn ẹlẹ́sìn ọmọ ṣe tiwọn èyí náà ṣe lànà tiyín ẹ pàjá tì ẹ ń forí wé àwọn lọ́balọ́ba a ní ẹ perform nílẹ̀ Yorùbá kárí bíbí wá Aláàfin ń bo ní bọ́dà Yorùbá dé ẹ fún wa kárí bàbá wa Ọ̀jájá ń bo ní bọ́dà wa dé ẹ jẹ́ kárí ní tilẹ̀ Yorùbá nílùú Abẹ́òkúta ń bo ní bọ́dà wa dé ẹ jẹ́ kárí ń tó bá kù díẹ̀ káàtó èèyàn máa fi owó wówó ni èèyàn kàn ní mọ̀ kan máa bu wádìí pé báyìí ni kí Tinubu ó tó di èèyàn báyẹn ó wá owó yẹn lọ ni kò ṣoògùn rẹ̀ ó practice nílé epo bíi méjì ńgbà mo dé Germany ni mo mọ̀ pé Tinubu ṣe iṣẹ́ kan rabirabi nílùú èbó ní kọ́pìnì epo méjì ẹni tó mọ Tinubu dáadáa ọ̀gá ló jẹ́ fún àwa yìí àtàwọn ẹni tó jọ ṣiṣẹ́ Turkish kí ló dé ẹ perform káti ẹ̀ wá ní gbogbo bí kinní ìṣẹ̀ṣẹlẹ̀ yìí o ẹ̀yin bẹ̀rù pé ẹ mọ̀ kú ẹ lẹ́ni tíjọba ò bá ti sáyìn sí ẹni tẹ́ ẹ máa palẹ̀ ń wá àbí tí nǹkan kan bá ṣẹlẹ̀ wọ́n á ní ìjọba yes tíjọba bá sọ bẹ́ẹ̀ ìlú èbó tí mo wá kò sẹ́ni tó rán mi mo ń fáìtì fáwọn ọmọ mi ni kí n sori pípé ọ̀rọ̀ tí mò ń sọ yìí kò sẹ́ni tó kọ́ mi ò dẹ̀ gbowó lọ́wọ́ any fucking person nínú àwọn òṣèlú ó ti ẹ̀yin ganjọ́ tẹ́ ẹ bá ṣe dáadáa tán bá fẹ́ kọ́bọ̀ yìí èmi náà ni máa jáde ṣé mo gba kọ́bọ̀ lọ́wọ́ yín rí àbí ta ní ra dátà fún mi èmi dẹ̀ mọ̀ pé mo tọ́ sí tí mo bá rí yín lọ́nà tí ń bú yín lónìí kí n yìn yín lọ́nà tí ń bá rí yín lọ́nà lágbájá bá ń sanwó mọ́tò mi mò ń lọlé ẹ san kí la fẹ́ fi mọ̀ yín sí àkàngbọ́ Aare Gani Adams o àkàngbọ́ Sunday Igboho ọkọ̀ Fúlàní o Fúlàní mélòó lórí dó àbí Aare Gani Adams ó wá jogun mélòó lẹ́ bá wa jà tán nílùú láti gba Sunday ti lọ àárí kókó ìjà lẹ fi parí ọ̀rọ̀ yìí tí gbogbo ẹ̀ fi dá ìdààmú ìjà lẹ́yìn méjèèjì jà àwọn ọba náà tó ń jà ńgbẹ̀ yín bá lè parí tàwọn ọba ṣé àwọn ọba lè parí tiyín abẹ́rẹ́ ẹ̀yin celebrity tẹ́ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ṣóṣòṣó tó jẹ́ pé ẹ̀yin ń kiri káàkiri ni òbòrè irun pọ̀ ń bẹ̀ ohun tẹ́ ẹ níṣẹ́ ẹ̀ lè fi gbé sókè fúnlẹ̀ Yorùbá àfi káwọn ọlẹ́rẹ́bù àwọn lọ́balọ́ba kápẹ́ yín sí patí kẹ́ ẹ ṣe wájú sobé celebrity mélòó ló jáde nù yín gbogbo bẹ́ẹ̀ ṣe pọ̀ tó kó tiẹ̀ jẹ́ fúrọ̀ ìdílé fẹ́ fi sọ̀rọ̀ lórí nẹ́ẹ̀tì lónìí àgbà ìpè celebrity nìyí ayọ̀ ga yín ẹ ló ń tẹ́ ẹ ní fún lù yín kì í ṣòwò àwọn lọ́balọ́ba àwọn pírẹ́sídẹ̀ǹtì àtàwọn sẹ́nẹ́tọ̀ lẹ́ẹ̀mọ́ wá kiri kò dìgbà ọmọ bá kú kẹ́ ẹ máa wá owó tí wọ́n dá fún yín táwọn gómìnà ò mọ̀ dá fún yín ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ búlì ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ fẹ́ búlì ara yín tẹ́ ẹ fẹ́ bàtà ara yín jẹ́ ẹ jókòó ìwọ lẹ́gẹ́
fi bú àwọn obìnrin káàkiri lẹ́lẹ̀ yẹn tó ń fi ohun rẹ̀ fi wá ọkọ àti ìyàwó kiri sóhun rẹ̀ ò lè sọ̀rọ̀ sí tó wà nílẹ̀ ìtẹ́ tí ẹ̀ fi ta wá lọ́rẹ kámọ̀ pé wà lù tó ṣe tí nà ró. wọ́n bá wáyé kí ló dé àmọ́ ìpẹ́ ẹ mọ̀ ṣèyí Tinubu ẹ mọ̀ bàbá Tinubu kí ni kúrí yín wúlò fún wọn kàn bú bàbá ni kí láǹfààní yín lẹ́yìn bàbá Tinubu kí láǹfààní yín lẹ́yìn bàbá Tinubu abẹ́ rí pé bàbá Tinubu kò gbé súnmọ́ wa ṣèyí ò gbé fún kò gbé súnmọ́ wa ẹ̀yin náà gbé súnmọ́ wa sì làwa ràn àwa là ń fẹ́ fún ẹ̀yin kàn dó kiri ní oko òbòrè irun pọ̀ nbẹ̀lẹ̀ ń ṣe kiri láàrin wọn àsìkò wá tó láti jẹta kámọ́ wá rí nínú ẹ̀yin sofẹ́sofẹ́ lóbìnrin Fúnkẹ́ Akíndélé ó yá kó ló fẹ́ gbégbá kíní kankan nìkan wá bá ọ bóyá àwọn ọmọ tẹ́ ẹ fẹ́ kán dìbò fún yín ni wọ́n ti kó lẹ̀ bóyá lẹ́ẹ̀kẹ́ mẹ́rin lẹ́ẹ̀ ti lọ ṣe sẹ́nẹ́tọ̀ yín kí ló dé ẹ jẹ́ abára wa sòótọ́rọ̀ àsìkò tó ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀sìn kó dàdúrú ayé ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ẹ jẹ́ wọn máa gbé bọ̀ èyí tó bá tẹ́ wa lẹ́wọ́n fẹ́ sọ sí lọ́rùn tó bá sì tẹ́ wa lọ́rùn ni ìlú náà ti ń lo ṣẹ̀ríà ibẹ̀ ni wọ́n ti ń pààyàn nípakúpa pẹ̀lú bísímì láì kẹ́nìkan má fi bóbó kùn nù wá lójú o ìpẹ̀lú tí ò bá ti ní ẹ̀sìn tí ò bá ti ní ṣẹ̀ríà tó bá jẹ́ muslim irọ́ ni èrè kí la jẹbọ̀ nínú èyí ṣebí tilẹ̀ haúsá la fẹ́ fi ṣàríkọ́gbọ́n káwa náà tó ní ṣẹ̀ríà kí ni nǹkan tá a bá bọ̀ ọ̀bẹ àtàdá àti kóńdó àti ìbọn náà gbélé wọn lọ́wọ́ ṣé lágbé láwọn tiwa náà lọ́wọ́ ẹ wò ó mi ò sínú ìyá mi ò lówó lọ́wọ́ o mi ì sì tọrọ owó tí ó dà mí láàmú ìwọ̀nba tí ń jẹ tí ń mu mi ò kọ́ kí n fagolo jókòó nù ilé mi ó pè mí tó bá jóhùn yìí náà ní fi ta ilẹ̀ Yorùbá mi lọ́rẹ wàláì mo ṣe tán ẹ̀yin bàbá wa ni mo fẹ́ fi parí ọ̀rọ̀ yẹn dákun torí Ọlọ́run ọ̀rọ̀ tí mo sọ yẹ bá wa fojú wò wò ẹ pé àwọn lọ́balọ́ba yòókù tán ń gbowó oṣù lọ́wọ́ yín bó ṣe é lókan lẹ́ẹ̀mọ́ dá lọ́dún kan ẹ fi ràn àwọn ẹni tán láwọn jí káàtì ẹ̀wọ̀n tí wọ́n fẹ́ ṣe ilé lẹ́ẹ̀kọ́ kalẹ̀ yìí olóyè Sunday Igboho ilé lẹ́ẹ̀kọ́ kalẹ̀ yìí ǹjẹ́ tẹ́ ẹ bá fi gbé irinṣẹ́ ńlá kan kalẹ̀ ẹ ti ní àwọn bọ́ìsì tí wọ́n ti lọ sí tírénì sẹ́yìn gan lọ tírénì sàfikẹ́ẹ̀tì wo la fẹ́ wò ní tírénì pé ìjàngbara ìhàlẹ̀ lásán kọ́mọ̀ wo ti ń bẹ lọ́wọ́ àwọn Fúlàní ní bájínà tù ní níbi ẹ̀yìn bá ti mú sàkàbùlà dání ibi wọ́n ti ń ra ẹ̀yìn náà béèrè bí wọ́n ti ń ra ni pẹ̀lú àṣẹ àwọn bàbá yìí kíjọba wá rí bẹ́ẹ̀ ṣe kán wá pè yín ẹ̀yin bẹ̀rù kú ṣé tán bá ti ẹ̀gbẹ́ṣẹ́ kọ́ńtíráàtì fún yín náà ẹ̀yin ó jókòó sílẹ̀ láwọn ọmọ yín wà lóde wọ́n ń pè yẹn ní jàǹgbara o tẹ́ ẹ̀ bá tí ìtọ́lá fẹ́ tẹ́ ẹ bá fẹ́ lábàá títí tẹ́ ẹ fi darúgbó sílẹ̀ Yorùbá tá àrí kókó kan èrè kankan lára yín wà láyé ẹ̀ sínú jàǹgbara ń tá a máa gbé sórí Ọlọ́run di ẹ̀gùn lẹ́mìí gbogbo yín pátá ń tá a kọ sínú ìwé fún yín ni pé àjèrè yín ń tá a bá kọ sínú ìwé lálàá àjèrè yín kí ló dé orí nẹ́ẹ̀tì ti kún Sunday lọ́tún Ààrẹ Gani Adams lọ́sì kí wàá la fẹ́ ní ohun tá a fẹ́ máa fi ṣe kínní Fúlàní kúndú báyìí lónìí tí Sunday Igboho bá ilé fèsì wọn ó ní kì í ṣe bí tàtijọ́ o ṣé ìtàwọn ọmọ wọn ti gà ń sọ pé òun bẹ̀rù Sunday ẹ má jẹ́ wọ́n fohùn tàn yín o Gbájínà tún bẹ lọ́wọ́ ọmọ wọn o ẹ̀yin náà ṣe ẹ lówó rẹ̀ lọ́wọ́ kí ìjọba tó ṣe fún ìjọba ò lè máa dáwó nù ṣá èyí tí Ṣèyí Mákindé ṣe lọ́jọ́ kìíní àná kò rérè bẹ́ẹ̀ ni òjò kọjú sí àmọ́ tí ń lọ bẹ́ẹ̀ sọ fún wa bí àwọn òṣèlú bá fọwọ́ sọ̀rọ̀ báyìí àmọ́ tán wí mi ò fojú rẹ́ náà yín ṣùgbọ́n kò sí nǹkan tá a lè fi ṣe sálùbáríkà fún yín kò sí bá a ṣe ṣe nìyẹn o from January to Z Fúlàní àwọn dẹ̀ ń ṣiṣẹ́ wọn lọ ẹ wo owó tí ò sí lu tẹ́ ẹ bá wọnú fọ́rẹ́ẹ̀sì wọn yẹn bísàbísà wọn yẹn ni owó tẹ́ ẹ mọ̀ kò níbẹ̀ kódà ìrandíran èèyàn ò tí ì ṣiṣẹ́ kan tọ́jà alẹ́ ẹlẹ́ lásán ìpèsè owó tẹ́ ẹ gbójú lérè kí ló dé ẹ ṣe takuntakun kẹrì ṣe fẹ́ sọ fún wa pé ládùúgbò gbogbo bí orúkọ yín ṣe tàn káàkiri ilẹ̀ Yorùbá ṣé ẹ ní owó lọ́wọ́ tàbí ẹ rí hẹ́ẹ̀pù nígbà tẹ́ ẹ kọ́kọ́ fi dìde kí lẹ fowó náà ṣe. ìjà yẹn sì wà nílẹ̀ fún yín o àwa wa ní àwọn àjàǹgbara àwọn àmọ̀tẹ́kùn wa kò ṣeé gbójúlé àwọn OPC wa kò ṣeé fọkàntẹ̀ àwọn vigilante wa gan wàhálà àwọn ọlọ́pàá wa àwọn mẹ́fà náà tó ń kọ́ táwọn náà tó ń gbowó lójú ọ̀nà gbọ́yé tó wà ní àkáǹtì ọlọ́pàá tán bá lójú ọ̀nà tí wọ́n ò wọ́sọ wọn ò ṣe kan ọlọ́pàá sì ní wọ́n 20-something million ló ti gbà lójú ọ̀nà yẹn lọ́wọ́ àwọn ẹni ẹlẹ́ni ní fire by force ìmí ò dírẹ́sì bíi bandits ṣé bẹ́yìn lẹ́ẹ̀ fi wá lọ́kàn balẹ̀ pé wọ́n ń ṣe bandits kí ló dé torẹ́rù ọmọ bà wá ńgbà gbogbo òdú bá wá di bàràwò kí làwa náà fẹ́ fi àṣọ pé ẹ̀yin tẹ́ ẹ̀ dìde tá a bá ń ta nígbà tá a wá ń kanra yìí tẹ́ ẹ bá dìde kí ẹ̀rù wo ni ò ní bà wá pẹ́yìn gan-an sọ́kàn wa lè balẹ̀ lẹ́yìn lórí ńgbà ẹ̀yin ò bá lọ àjìjàngbara kì í súnlé wọn lóbò jẹ kan lọ lóṣù kan ṣùgbọ́n ẹ̀yin tó jẹ́ pé wọ́n gbé wáyé síwájú
bọ̀kọ̀tọ̀ lẹ́gbẹ̀ẹ́ kan ẹja kíká ní kinní kankan gbẹ́ bá wá yóò tán lẹ́mọ̀ pé àwọn ọmọ yẹn ti lọ. Ajìjàngbara ìsúnlé ẹ wá sọ̀rùn gúnmi ó mọ tí ń ṣe. Gbogbo àwọn ajìjàngbara wọn mọ ẹ wò aṣọ wọn báyìí kán tó fojú kan ìyàwó wọn bẹ́ẹ̀ gbọ́ ọmọkùnrin tán mú. Ó ní bá ṣe ń gbé àwọn lọ báyìí wọ́n dẹ̀ ń ṣe àwọn ìyàwó wọn sì ń jáde nínú igbó yẹn ó ń kí wọn wípé wọ́n kú iṣẹ́ o. Ó yá ojoojúmọ́ là ń rí yín my dear my sister my sweetie baby. Ajìjàngbara orúkọ wọn jẹ́ baby akíkanjú àkànmú akíkanjú àdìsá akíkanjú ni. Ẹ̀yin súnlé ẹ̀ ń gbàlejò ẹ̀ ń lọ patí ẹ̀ kì í ṣe jàngbara. Wàláì gbogbo ẹnu ni mo fi sọ n tó bá wù yín lẹ lè ṣe fún mi o ṣùgbọ́n ẹ padà sọ fún mi pé thank you Iya Cassette bí n bá jẹ́ ẹ̀gbọ́n yín máa jábúrò yín. ẹtún tẹ́ ń ṣe etí ti kún kó máa dàbí ẹni pé àkíló kàn wọ pẹ̀lú àwọn irọ́ ọkàn mi ilẹ̀ Yorùbá kàn mi mo lè dàgbà nílẹ̀ Haúsá àmì Yorùbá ọ̀tún àtòsí mi mùsùlùmí sì ni mí. Ẹ má jẹ́ káwọn ìṣẹ̀ṣe ni o kìrìsìtẹ́nì ni o mùsùlùmí ni o ẹ má jẹ́ ká kọ́ sí yín láàrin. Ẹ fi àwálẹ̀ pẹ̀lú wọn ẹni ẹ ṣiṣẹ́ tí yín fòlù. Ẹ wo bàbá ń bàbá ó jáde kò wọlé káti ẹ̀ wá ní mọ́tò ló kọlù á lò lásídẹ́ǹtì. Kádẹ̀ ní dárúkọ ara rẹ ẹ sì fọ̀bẹ sí lọ́rùn fín ẹ dẹ̀ gorí sọ́lẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ mọ̀ wá ń di kinní yìí o tẹ́ ẹ mọ̀ ń pa ẹ̀ tí onítọ̀hún bá fẹ́ tó bá nítorí pé kóun lè bá àdí gómìnà tàbí kí pátì wọn wọlé ní kinní ìfiṣẹlẹ̀ sí àwọn ọmọ yìí wọn ò ní wọlé. Ó lá àwọn ìkúnlẹ̀ abiyamọ tí wọ́n sun ẹkún láti àná dòní mi ò fi ojú mi korun lánàá. Tí irúwa ibà lọ ní apá ìkọ́lá nǹkan mi bá ti ṣẹlẹ̀ torí ṣe ní ṣe ha fúnra mi. Àìmọye àwọn obìnrin ìyá àgbàlagbà tó jẹ́ pé wọ́n jẹ́ èèyàn ńláńláńlá àwọn ìyá tọmọ wọn wà nù kó ńláńláńlá náà ń pè mí lóru ẹ mọ bá Amẹ́ríkà ṣe rí òru tiwa. Iya Cassette mania ẹ dákun àwọn àjọ ń sunkún láì mọ bàbá rí. Kò sẹ́nu tí ò mú ẹnu lọ sí orí ẹ̀yìn méjèèjì tẹ́jọ́ ní jàǹgbàrà àtàwọn ọba ẹ̀yin celebrity ṣọ́tán owó wọgbó ẹ̀yin làwọn òṣèlú ń wá kiri tẹ́ ń gba kọ́ńtíráàtì lọ́wọ́ wọn ṣùgbọ́n ṣẹlẹ̀ ní ìsìn ṣẹ́ẹ̀dọ́mọ sí ní tẹ́ ẹ̀ lè gbóhùn sókè fáwọn ọmọ ọlọ́mọ. Ẹ lè wá mú mi o torí ẹ mọ gbogbo gómìnà ń sọ fún mi pé Tinubu gan bàbá tèmi náà ni àjọfà ni a sì dọ́nà tán bí owó ni Ọlọ́run. Kí ló dé ẹ mú ẹrẹ ẹ fi kunjú ẹ mọ tàn wọn káàkiri ẹ níjẹ́ wọn ní làákàyè ẹ tún mọ tí wọn sínú tí ò dáa ẹ fohùn yín yẹn fi ṣe sàrà fún lù. Kámọ̀ ìgbẹ́ bí wọ́n ṣe ń lò yín ẹ wúlò abẹ́ yín rùn púẹ̀ tẹ́ ẹ bá ti gbóhùn yín sókè. Ibi wọ́n ti sọ fún wọn pé àwọn ọmọ o 30 something náà kó nǹkan kan ibẹ̀ ní ẹgbẹ́ àkọọ́dù ti introduce ara rẹ̀ lánàá níjẹta ní kínní nílùú tí wọ́n ti kó ọmọ àwa lẹgbẹ́ àkọọ́dù o èmi ni honourable ọkùnrin yìí honourable bàbá bọ́dà wa kínní kan yìí mo ní àá ẹ wá ṣe campaign àwọn ẹlẹ́ni ṣọ̀fọ̀ lọ́wọ́ wọ́n ń sunkún lọ́wọ́ wọ́n ń tara lọ́wọ́ èyí wọ́n tún introduce ara yín o tún ní ọdún kẹẹ̀ẹ́dógún ní tó ti wọnú ìlú rẹ̀ nígbà àwọn èèyàn wá kú tó wá kí wọn ló wá ṣẹ̀ṣẹ̀ mọ́ introduce ara ẹ̀ sí wọn ṣe rí pé shame of politics people gbogbo ẹnu ni mo fi sọ o bójú lọ́la ń bá fẹ́ wà rìn yín àjọwọ́ ni. Ẹ̀yin bàbá wa lọ́ba ọ̀rọ̀ yín níwọ̀nba ni ṣùgbọ́n bàbá wa Ọ̀jájá má fọwọ́ lẹ́rán ẹ dákun ẹ má fọwọ́ lẹ́rán bàbá wa Olúbàdàn ẹ dákun ẹ kóra ẹ kó jọ àwọn bàbá nìyẹn lábẹ́kúta bàbá alákẹ́ńbẹ́ lábẹ́kúta ẹ dákun ẹ jíròrò ilẹ̀ Yorùbá ni ilẹ̀ Yorùbá ò mọ̀ jẹ́ gbogbo ibi tí mándìrì ilẹ̀ Yorùbá bá wà kán fi hàn yín lóńdó dẹ́kìtì dọ́sùn kán fi hàn yín ibi tí wọ́n máa lọ sọ́kì ìṣẹ́pẹ́ ni wọ́n kàn máa dúró de pé kíní gbogbo oko bẹ̀ ní kárò ẹ bá wa dáwọ́ gbogbo ibi tó kọ bá wà kó ku igi ọ̀pẹ bí Fúlàní yóò bá gorí igi ọ̀pẹ ni tó ráwọn àwọn Yorùbá wa míì náà ò lè wọ́n darapọ̀ mọ́ báńdíìtì àtàwọn Yíbò wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ni. Àní bí bàbá mi bá wà nù wọn tí wọ́n bá gbé iṣẹ́ tán ṣe ọmọ yìí bàbá yìí nìkan ṣe n tó bá wá débẹ̀ bọ́mọ mi bá wà pẹ̀lú wọn kán mú mọ́ torí kíní ti wá nígbà mélòó la fẹ́ lò lé ayé àwa máa parí ikú òwà jámọ́ nǹkan kan mọ́ àwa ń kéékèèké tí wọ́n bá fẹ́ gbókù jáde báyìí àṣà ni wọ́n sáré faṣọ bò wá lójú ni ní ìsìn àjò àtún ṣí aṣọ lójú òkun àtún máa ṣe báyìí fún àwa náà ń bọ̀ o. Kí ló dé tán bá láyé fẹ́ parẹ́ ayé fẹ́ parẹ́ ṣé bá yóò ṣe parẹ́ náà rè ta lẹ fẹ́ sọba fún ta ni ṣe bá wà yìí náà ni àbáwọn ọmọ wa yìí náà ni gbogbo àwọn tí yín wà lù èbó àgbà ntọ́lọ̀ nǹkan ọmọ wa nù ṣùgbọ́n ẹ bá wa ṣe dáa
bàbá wa Ọ̀jájá Ọlọ́run ó bò yín láṣìírí ẹ dákun èyí tí n bá fi ṣẹ̀ nínú ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ má bínú ẹ jèwù rẹ ara ń kan Gaza wa àwọn ọmọ wa ò rí bí yà kò sí connection fáwa ẹ rojú rí wa celebrity lẹ rí a lè máa fi àwọn ẹni fi yín ta káàdì lásán àwọn ni wọn ò mọ yìí o ṣùgbọ́n ní bàbá ẹ fẹ́ bá yín sọ̀rọ̀ tó dáa ẹ dákun torí Ọlọ́run ẹ má gbà sí ìbínú ẹ bá wa tún ṣe ni ẹ fọgbọ́n àgbà tún ṣe ẹ fọgbọ́n ọba tún ṣe àpèrè tẹ́ ẹ wà ò ní bàjẹ́ ẹ má jẹ́ àtúnrí mi mọ́ tílẹ̀ Haúsá ni ò gbọ́dọ̀ wá bá wa báyìí o mélòó ni a agbára yín ò lè ká wọn o ǹjẹ́ gbọ́ àbẹ́sìn ẹ tètè ìkúrútì àwọn ọmọ tiwa náà ṣe ráwọn ẹni tó ń pera wọn lámọ̀tẹ́kùn kankan yẹn ọkàn wa ò balẹ̀ lé wọn lórí èyí tá a tiẹ̀ ti rí lára àwọn ọlọ́pàá táwọn náà bá sì tún gbàbọ̀dè ó kù wọn ku oògùn tán gbé dání ni wọn ìpara wọn ẹ dákun ẹ jọ Ọlọ́run ò bá wa ṣẹ́ mọ́ ẹ ṣé o ẹ̀yin èèyàn mi tẹ́ wá bá mi bọ̀ èyí tó bá kù díẹ̀ káàtó ẹ bá mi tún ṣe salamu alaikum.